sọ̀rọ̀ kan láwọn ibì kan àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbé kiri láwọn èèyàn ń pè mí pé kí n dákun kí n má mẹ́nu bà náà mọ́ ní má mẹ́nu bà kí n rárá torí àwọn èèyàn wọn burú gan ọ̀rọ̀ Yorùbá yìí ọ̀rọ̀ kìíní kan ní ara ń tà ń wí fún wọn náà nù ní ní tá fi gbọdọ̀ sọ́nù ní Yorùbá irú rẹ̀ wo lẹ́yìn fẹ́ yà yes irú rẹ̀ wo lẹ́ fẹ́ yà so àwọn pẹ́ kìíní kan ọ̀nà là ń sọ ẹwà ń lérí ẹni tí ó bá ti tẹ̀lé yín tí ó bá gbá tí yín tí ó bá ṣe kìíní kan ẹ dáná sún ni ẹ pa ni ẹ ṣe ẹ mọ̀ ni bẹ́ tí ń ṣe bọ̀ náà nù so èyí ò jẹ́ tuntun ẹni tí ó bá ti gbá tí yín ẹ dáná sún wọn ni ẹ sún wọn lóòyẹ ni ẹ dáná sún lé wọn ẹ káwọn mọ́jú ọ̀nà ẹ pa wọn ni kí ló dé kí ló dé so ara yín fẹ́ kò tọ́rọ̀ ni so a mẹ́nu bà wọn nǹkan wọ̀nyí torí pé inú tó ń affect ìlú yìí tó ń affect Nigeria as a whole òun ni so nǹkan tó ń affect Nigeria as a whole yẹn káwà wà mí káwà dákẹ́ nítorí pé àwọn kan fẹ́ ṣe kẹ́nìkan táà ní sọ a sọ mẹ́nà gbogbo ọdọọdún ọgbọ̀ọgbọ̀n ọdún ni Yorùbá máa ń ṣe mùsíbà wọ́n sì ní ṣe mùsíbà fẹ́ nìkankan ara wọn náà ni wọ́n ṣe mùsíbà fún bẹ́ẹ̀ ni gbogbo ọgbọ̀n ọdún ẹ lọ wò láti modern history Nigeria after independence Yorùbá ni ẹ̀tún bẹ̀rẹ̀ 1963 tí bò tí wọ́n dìbò wọ́n ṣe wọ́n túnbò ṣe wọ́n ṣe tí wọ́n mọ̀ western region wà lọ́tọ̀ eastern region northern region Awólọ́wọ̀ ló jáde nílẹ̀ Yorùbá 63 ni ẹ̀ẹ̀mọ̀ nǹkan tẹ́ ṣe ta ló ṣe aburú fún Awólọ́wọ̀ ni Yorùbá ni tí ó bá jẹ premier tí ó fẹ́ jẹ àwọn olóṣàbúrú fún àwọn olódénà 1963 ó di 1993 ọgbọ̀n ọdún Yorùbá tún jáde Abíọ́lá ó tún ẹ̀tún bẹ̀rẹ̀ àwọn olódènà fún tí wọ́n jẹ́ ó débẹ̀ ṣe Haúsá ní ẹ̀dá mi lóhun ó dá kò débẹ̀ ẹ̀yìn náà lẹ títí ó yá lọ announce tẹ́ẹ̀mọ̀ wípé in tí ó já sí ní kú àbẹ́wọ̀n tó lọ declare lẹ́pẹ̀tẹ̀dó pẹ̀lú sọ́jà oníbọn sọ́jà ó ká sí kú ní civilian kú ní ó ká yíò sí tí wọ́n bá ṣe kú láàrin ara wọn kí ni wọ́n fi san fúnra wọn pípa ni so kí ló wá padà já sí Fábíọ́lá ọ̀hún àwọn wo ló ń lọ ọ̀dọ̀ Abacha lálaalẹ́ tí wọ́n ń lọ bá jókòó tí wọ́n wípé ara alẹ́ ẹ̀ tóun náà máa fi ṣe yẹ̀yẹ́ fún wọn wípé ara alẹ́ yín fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di Mandela ẹ̀yin wo ni tàwọn wo ni ìran wo ni ok àdìbò 2016 ibi tí yóò bó òdé rí ok Yorùbá débẹ̀ 1999 òní sífà bí Ọbásanjọ́ ṣé Yorùbá ló dìbò fún náà ẹ bèèrè lọ́wọ́ ara Yorùbá wo ló dìbò fún ṣó wọlé constituency ẹ̀
so Yorùbá ò dìbò fún ó padà wọlé. Àwọn tẹ́ ń wí yìí láúsá ní kìíní àwọn wọ́n dìbò fún, àwọn náà gbé wá, àwọn ni wọ́n mú wá, àwọn náà dìbò fún. Okay, ó wá wọlé nù ní ó lo ọdún mẹ́jọ tó lò. Ìjọ tó wà ń bẹ̀ póstì yàtọ̀ sí hẹ́ẹ̀dì yẹn nínú gbogbo póstì mẹ́rẹ̀ẹ̀rin tó pàtàkì jù, èwo ni Yorùbá tún mú? Ó dá kí ló wá rí ṣe sílẹ̀ Yorùbá? No, gbogbo eléyìí fàtí ni, but kí kálukú bí rẹ̀ léèrè. Ìwọ tó ń wò mí náà tó ń rí pé ó ń pe ilẹ̀ kan nílẹ̀ Fúlàní, ìrìn tí ó yí ẹ ma wá láyé ẹ. Ìrìn tí ó yí ẹyìn ma láyé yìí. Mo sọ nínú ọ̀rọ̀ bàbá wa tó lọ Ìlọrin, Ọ̀yọ́ náà ti lọ. Níbo l'Ọ̀yọ́ jẹ́? Ìyá tó bí mi Abẹ́òkúta ẹ̀yìn tí ẹ ń pè Òwu, ó sì bá Ìbàdàn kan, Ìbàdàn Òwu ni ìyá tó bí mi. So níbo ni mo wà? So but ẹ̀kọ́ òótọ́ ọ̀rọ̀ kí wọ́n sọ fún yín. Ẹ̀kọ́ òótọ́ ọ̀rọ̀ kí wọ́n sọ fún yín. So òótọ́ ọ̀rọ̀ yẹn káwọn kan wá dìde mẹ́, àwọn èèyàn ń pè mí pé lákùn tẹ̀fsírì má mẹ́nu bá ẹni sùúrù. Ilé ẹ̀kọ́ ní bí ààyè ẹ̀kọ́ sí mo wà, àwọn challenges tí mo put sí wọn yẹn mo náwọn fáàtì mi lọ́wọ́, mo ní àwọn fáàtì mi lọ́wọ́ tó dúró tí ó sì rí pé kìíní kankan. So káwàájì jẹ yẹnà náà, but èmi ò ní pè yín àní ìjọba dialogue, but àwọn tí wọ́n gbọ́ mi èmi ó ṣàlàyé fún wọn. Ọgbọ́n náà ṣàlàyé ara ibi tó bá wà yẹn tó rí pé kìíní kan mọ pàtàkì lọrin, mọ ní lọrin ìṣẹ̀lẹ̀ Yorùbá ìpínlẹ̀ Fúlàní, èmi ò sọ bẹ́ẹ̀. Mo sọ lẹ́ẹ̀kan pé ọ̀tọ̀ ní ilẹ̀, ọ̀tọ̀ ní ààyè, ọ̀tọ̀ ní ìlú. Ọ̀tọ̀ ní ilẹ̀, ọ̀tọ̀ ní ààyè, ọ̀tọ̀ ní ìlú. So àwọn nǹkan wọ̀nyí òun ni. So ní 2016 Yorùbá, ọmọ Yorùbá ó papọ̀ mọ́ Haúsá ẹgbẹ́, ok ẹ jẹ́ ká ṣe kíní Haúsá débẹ̀, Buhari débẹ̀, Fúlàní, Yorùbá ló papọ̀ mọ́, Yorùbá papọ̀ mọ́ ó débẹ̀. So igbákejì Yorùbá, number 2 citizen Yorùbá, number 4 citizen Yorùbá. Kí ni Yorùbá ń wá? Ẹ dákun, wọ́n fi ẹ̀jẹ̀ kẹrin ìlú oníkòtẹ́ lọ́rùn, èèyàn márùn ló wà ń lù. Ó ṣe wá jẹ́ sí pé àsìkò sí yìí la wá ń pariwo Yorùbá kó lọ, Yorùbá ó lọ, Oòduà nation. Tí 2023 ń bọ̀, ọgbọ̀n ọdún kẹta tí wọ́n fẹ́ sídẹ̀ ẹ̀ fún Yorùbá. Yes, wọ́n fẹ́ sídẹ̀ presidency sí Yorùbá lọ́dọ̀. Ìgbà yẹn lẹ́yìn wá dìde lẹ́yìn pé Yorùbá nation ẹ fẹ́ yà ó, ẹ fẹ́ yà lọ, ẹ fẹ́ yà lọ. Oòduà nation, kí ló ń jẹ́ Oòduà? Fiction, mythology.
so why tó já sí pé ìsìn tó fẹ́ kan mọ́ Yorùbá ṣe rí pé inú èmi pẹ̀lú yín ẹnìkan lọ̀tá Yorùbá nínú wa àìdá akẹ́yìn jọ èmi ò ń ṣọ̀tá Yorùbá náà so ẹ̀yin lọ̀tá Yorùbá ó ṣe já sí pé gbà tó bá fẹ́ kan Yorùbá lẹ máa dìde pé kìíní kan inú kẹ lẹ́ẹ̀fẹ́ inú kẹ bẹ̀rẹ̀ wàhálà mi ilẹ̀ bẹ̀rẹ̀ tí 2023 ń bọ̀ so tẹ́ẹ̀ jẹ́ kí ìlú sinmi tẹ́ẹ̀ jẹ́ káyé sinmi tẹ́ẹ̀ jẹ́ kí ìlú lálàáfíà so sàwáán èmi ò sọ̀rọ̀ pé ẹnìkan mi ò gbé fún yẹn mi ò dẹ̀ wá no treat personality issue land treat ẹ jẹ́ kó kan mọ́ Yorùbá náà ok ẹ ti ṣe number 2 citizen ẹ ṣe number 4 ṣé Fúlàní ló dí yín lọ́wọ́ ni ò jẹ́ ṣe eré sí state yín ẹbí gbogbo lẹ Yorùbá ṣé Fúlàní ló ń rúlù ẹ̀ local government láti local government president yìí tó jẹ́ Fúlàní ó ní wọ́n máa ṣòfin owó kó máa lọ direct sí local government kí wọ́n ní authority tira wọn fúnra wọn tó láwọn yẹn ni wọ́n close mọ́ ṣọ́hun ni ó dí yín lọ́wọ́ Fúlàní ló dí yín lọ́wọ́ Haúsá ló dí yín lọ́wọ́ ní ó jẹ́ kí state kọ̀ọ̀kan develop Haúsá ló wá ń rúlù ẹ̀ Fúlàní ló ń rúlù ẹ̀ ṣe bọ́lọ́gbọ́n lẹ pé Yorùbá ọlọ́gbọ́n la pera wa pé agbọ́n gan ọgbọ́n yìí wá pọ̀ ọgbọ́n yìí wá ti pọ̀ ó wá burú jọ fi ń para wa lára mọ̀ ń bọ̀ bẹ́ àwá yẹn nẹ̀nẹ́ kí ni Yorùbá ọ̀hún so mo fi bẹ̀rẹ̀ pé so kọ́ máa jẹ́ kọ́kọ́ sírò Ìlọrin mọ́ pé Ìlọrin ó tẹ̀lé wọn lọ́bì kankan Ìlọrin èyí ṣe ilẹ̀ Yorùbá tí mo wínú ni mo dẹ̀ tuntun sọ ilẹ̀ Yorùbá kìí ṣe ilẹ̀ Yorùbá Yorùbá lè wà ń bẹ̀ kó láyé ń bẹ̀ kí wọ́n nílùú ń bẹ̀ kí wọ́n máa gbé bẹ̀ but kò sọ di ilẹ̀ Yorùbá ilẹ̀ yàtọ̀ sílùú ẹ máa gbọ́ ilẹ̀ yàtọ̀ sílùú mo ti ní ẹ di ọ̀rọ̀ mẹ́ta yẹn mú so tàbá lọ tàbá ń bọ̀ a máa padà síbẹ̀ ẹ̀fàbí ayà alánì so ọ̀tọ̀ ní ilẹ̀ ọ̀tọ̀ ní ìlú ọ̀tọ̀ ní ààyè àlàyé àpọ̀ ìlú ìṣàwòyí so bẹ́ẹ̀ bá já láròyé wà fìtínẹ̀ ni àròyé tí ó ṣe kú ló ń ṣe rẹ̀ so àròyé kọ́là wà ń ṣe yàlàyé là ń ṣe àròyé kọ́là wà ń ṣe yàlàyé là ń ṣe so alálàyé làwà àwọn èṣà láròyé so bí ó ṣe wá jẹ́ Yorùbá ló ṣe ń pa lówe pé Olúwa ló ní ilẹ̀ so ilẹ̀ yàtọ̀ Ọlọ́run ló ní ilẹ̀ gbogbo so ó máa wá ń fún àwọn tó bá fẹ́ nílẹ̀ ilẹ̀ yẹn kìí ṣe ilẹ̀ Yorùbá mo tuntun sọ ó lè bọ́ sí abẹ́ Niger River Niger káàkiri geographical location náà ó súnmọ́lẹ̀ Yorùbá níbi tí Yorùbá ti ń torí pé bọ̀tá ló ní ilẹ̀ Fúlàní kọ́ ló ní ilẹ̀ Yorùbá kọ́ ló ní ilẹ̀ ilẹ̀ ìṣẹ̀lẹ̀ Aláàfin mo tuntun sọ ilẹ̀ ìṣẹ̀lẹ̀ Aláàfin gbangba mo ti ń sọ yìí ilẹ̀ Ìlọrin o location bí tí lọ́rán àti ìṣẹ̀lẹ̀ Aláàfin
so ìwọ́dọ̀ bá pè nílé Aláàfin àwọn evidence tí o lè dispute ẹ̀ wọ́n wà nílẹ̀, so point ni o lè dispute ẹ̀, tó bá dispute ẹ̀ fún mi ajá sí pé irọ́ ni ìtàn tẹ́ ń pa. So ilẹ̀ yẹn ń ṣe lè Aláàfin, Aláàfin sì ni a gbà wípé òun ni ọba gbogbo ọba lẹ̀ Yorùbá. a máa bá lágbára Ọlọ́run àáwọ̀ inṣáàlá. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم شهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم